ọmọ àfojúsùn wa báyìí àmọ́ bí ọ̀rọ̀ ń lọ báyìí o. Kí ló dé tí gbogbo ẹ̀ di ṣu àtàyàn yẹn báyìí? Ìròyìn kàyéfì ńlá kan ni mo tún gbé wá lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn o. Ẹ̀yin yẹn wá, ọ̀rọ̀ yìí ó tojú sú mi o. Etí mi nìkan kọ́ ni ó gbọ́, ojú mi nìkan kọ́ ni ó rí. Ohun tó yẹ kí gbogbo wa ó jọ gbọ́ ni kájọ wá pé àpérò lórí ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Pàápàá jùlọ ẹ̀yin bàbá wa tẹ́ ẹ mọ̀tàn nípa àwọn ìlú ńláńlá nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ìlú Aláàfin Ọ̀yọ́ ṣe jẹ́ o. Ẹ wá nǹkan fìdílé, ẹ máa bá wa ká lọ kájọ gbọ́ ìròyìn kàyéfì náà. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ káàkiri àgbáńlá ayé gbogbo tẹ́ ẹ bá ti ń wò mí. Ìròyìn kàyéfì kan ni mo mọ̀ gbé wá fún yín lórí ọ̀rọ̀ ọba tuntun tí wọ́n jẹ ní Ọ̀yọ́ Aláàfin, lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ tuntun. Ẹ dákun, kí ni máa ń ṣàwọn ọmọ Yorùbá náà? Irú àìsàn wo ní ń bẹ lára wa? Àrùn wo ní ń bá wa jà tó jẹ́ pé tá a bá rí kùdìẹ̀kudiẹ kan lára ara wa tá ilé ìdọwọ́ bò ó, tá a bá gbọ́rọ̀ kan èyí tó yá yanjú lábẹ́ ilé láàrin ara wa ká paná rẹ̀ síbẹ̀ kó sì tán bẹ́ẹ̀, a wà túká débi pé alàgà tọ́mọ bá ní gbọ́ wọ́n wà bá wa tọwọ́ bọ̀, yóò wá di ṣu àtàyànyàn. Ọ̀rọ̀ kan mọ̀mọ́ gbọ́ tọ́mọ̀ sí ní kàyéfì, ìmọ̀rọ̀ tó wà ń bẹ, ìmọ̀ òdodo tó wà ń bẹ. Gbogbo àtàjọ́ ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé, mo fẹ́ kájọ gbé ọ̀rọ̀ náà yẹ̀wò tó bá jẹ́ pé òdodo ni àbójẹ́ irọ́. Ọ̀rọ̀ wo lọ̀rọ̀ yìí? Ẹ dákun, sí bẹ́ẹ̀ ni máa rí àbí aburú kí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Ohun tí mo gbọ́ ni wípé wọ́n ní Ifá tó yan Aláàfin Ọ̀yọ́ tuntun pé kìí ṣe ìlú Ọ̀yọ́ ni wọ́n ti dáfá náà. Kódà kìí ṣe ìlú Ìbàdàn, kìí ṣe orílẹ̀-èdè Nàìjíríà ń bí ni wọ́n ti dá Ifá náà. Wọ́n nílùú òyìnbó ni wọ́n ti dá Ifá tó yan Aláàfin Ọ̀yọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, nílùú Ọ̀yọ́ Aláàfin. Ẹ dákun, sọ dáa bẹ́ẹ̀, sọ yẹ kó rí bẹ́ẹ̀, àti wípé sọ bá àṣà mu, sọ bá ètò yíyan ọba nílùú Ọ̀yọ́ mu? Ìbéèrè lèmi ń béèrè o, òun tá a gbọ́ la mú wá fún yín o. Àwa ń béèrè lọ́wọ́ ẹ̀yin tá a jọjọ́ ọmọ Yorùbá pé sọ yẹ kó rí bẹ́ẹ̀, sí bẹ́ẹ̀ lọ yóò rí, kò sí ń tọ́kàn wa o. Ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n kájọ gbé yẹ̀wò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, sí bẹ́ẹ̀ lọ yóò rí. Ẹ̀ẹ̀kejì wa ní pé ń tá a ṣàkíyèsí ni pé a rí pé lọ́jọ́ òun àná tí wọ́n bá fẹ́ yan ọba, pàápàá jùlọ ọba ńlá bí ọba Aláàfin Ọọ̀ni Ifẹ̀, Àwùjalẹ̀, Aláké tìlú Ẹ̀gbá, Ọwá Ọbòkun àtàwọn ọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí Olúwo, Olúbàdàn, àwọn nǹkan àwọn ọba ńláńlá Tìmì Ẹdẹ, báhùn lọ báhùn, tí wọ́n bá fẹ́ yàn wọ́n, gbangba ààfin níbi tí ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn pọ̀ sí, ibẹ̀ ni wọ́n ti máa gbé ọ̀pá àṣẹ tí wọ́n sì gbé adé lé wọn lórí, tí gbogbo aráàlú tí wọ́n ṣe kábíyèsí o, tí wọ́n lọ sórí ìdọ̀bálẹ̀ lẹ́ẹ̀kan náà. Ṣùgbọ́n tó ṣe nílé ààhin lórí Aláàfin Ọ̀yọ́ tuntun ni pé ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti fún wọn ní wọ́n ti gbé ọ̀pá àṣẹ fún wọn. Ibẹ̀ náà ni wọ́n sì ti dé adé. Ẹ dákun, ṣé bó ṣe yóò rí nù? Ṣé bí wọ́n ṣe ń ṣe nù? Ẹ̀yin ọmọ bíbí ìlú Ọ̀yọ́, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ mọ̀ tán Yorùbá, tẹ́ ẹ mọ̀ tán gbogbo ìlú ńláńlá nílẹ̀ Yorùbá, àwọn ìlú ìṣẹ̀ǹbáyé nílẹ̀ Yorùbá, ẹ dákun, ṣé bí wọ́n ṣe máa ń ṣe láyé ọjọ́ nù? Ṣé ìlú òyìnbó ni wọ́n ti máa ń dáfá tí ó yan ọba? Àti pé ṣé bí wọ́n ṣe dáfá ẹ̀ nílùú òyìnbó yìí, sábúrú bẹ́ẹ̀ ni, ṣé kò dáa ni? Bí wọ́n ṣe gbọ́pá fọ́ba nílé ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ ìsọ dáa bẹ́ẹ̀ àbí ọ̀dà? Tó bá jẹ́ kó dáa, ẹ jẹ́ á mẹ́nu kúrò ńbẹ̀. Tó bá tún wá kù díẹ̀ káàtó náà, ẹ jẹ́ á jẹ́ bẹ́ẹ̀, ẹ jẹ́ á faramọ́ bẹ́ẹ̀. Ká gbà pé ọ̀làjú ti dé, kò sí nǹkan tó làjú ò lè bá. Ojú ọmọ Yorùbá, ìta fi àjọ gbéyẹ̀wò rèé o, sọ dáa àbí ọ̀dà? Àti pé ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó màṣà tó mọ̀ ṣe,
ìmọ̀ràn wo lẹ fẹ́ fún bàbá ọba Aláàfin tuntun? Ojúlówó ọmọ Yorùbá, ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o. Ẹ ṣé tẹ́ bá wa wò ó. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ wo ètò mi rèé, ẹ bá mi subscribe sórí channel mi, kẹ́ bá mi like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share rẹ̀ kó lè bá káàkiri àgbáńlá ayé. Ẹ ṣeun, ó dàbọ̀. Àní fọ́ yìí mọ́ o. Àwa la máa wá, ẹ̀yin la máa bá. Ó dàbọ̀.